Ẹ kú dédé yìí o, ẹ̀yin àsìkò ẹ̀yin èèyàn mi, ẹ bá mi ká lọ. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Ẹ bá mi ká lọ. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tó bá ní ikọ́ àwúgbẹ. Ọ̀tọ̀ ni ikọ́ àwúpẹ̀jẹ̀, ọ̀tọ̀ ni ikọ́ àwúgbẹ, ọ̀tọ̀ ni ikọ́ àwútọ̀ ara. Tí ẹlòmíì bá wúkọ́ lẹ́gbẹ̀ẹ́ yín báyìí, yóò dẹ̀ mọ́ ètò sì mọ́ jáde nídìí rẹ̀, ìdá ọkùnrin ni àbóbìnrin. Ikọ́ yìí lágbára débi pé ó máa ń yára láti affect kidney púpọ̀. The more bó tó bá ṣe ń wúkọ́ tó, inú throat ẹ̀ ni ó ti máa lọ affect ẹ̀. Even ó máa ń fa throat diseases. Tí á dàbí ìgbà tí wọ́n gún ní nǹkan lọ́nà ọ̀fun. Ìyẹn kọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ lónìí. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹni tó bá ní ikọ́ àwúgbẹ. Dákun tó bá ti wọlé mọ́ share rẹ̀. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Bá mi share rẹ̀ sí èèyàn ogún. Nọ́mbà mi ò yí padà 07033449598. Ẹ lọ bá mi wá abèrè. Tẹ́ bá ti dọ́dọ̀ àwọn alágbo, ẹ lè fẹ́ ra abèrè. Ẹ ra abèrè bí agolo méjì. Tẹ́ bá ti ra abèrè bí agolo méjì, ẹ bá mi sọ abèrè yìí, ẹ bá mi sọ di powder. Ẹ bá mi sọ di powder. Ẹ bá mi lọ̀, ẹ lọ̀ fúnra yín. Ẹ sọ di powder. Kó kúnná dáadáa. Tó bá ti wá kúnná dáadáa, ẹ wá lọ wá ẹ̀rù àwọ̀nká gbígbẹ. Ẹ̀rù àwọ̀nká, ọ̀tọ̀ ní ẹ̀rù, ọ̀tọ̀ ní ẹ̀rù alámọ̀, ọ̀tọ̀ ní ẹ̀rù àwọ̀nká. Ẹ lọ bá mi wá ẹ̀rù àwọ̀nká gbígbẹ. Ẹ lọ̀ náà, ẹ sọ di powder. Tí wá ti wá sọ di powder, bó la wá ti lò. Ẹ wá lọ bá mi wá àtàrí odidi kan. Àtàrí odidi kan. Alligator pepper. Ẹ sọ náà di powder. Ẹ sọ di powder. Tí wá ti sọ di powder, báwo la ti lò? Dákun bá mi share rẹ̀, yóò dà fún ọ. 07033449598. Nọ́mbà mi ò yí padà. Tí bá ti wá lọ mẹ́tẹ̀ẹ̀ta tán, ẹ wá mix it together. Tí bá ti wá mix it together, ẹ wá dànù epo pupa. Ẹ dà sínú epo pupa palm oil. Red oil. Epo pupa tẹ́ fi máa ṣe bẹ̀. Torí ẹlòmíì tó bá béèrè question tó ní kíni jẹ́ epo pupa. Àti pé irú epo pupa wo ni? Sógèrè ni? Àbí kíní kan ni? Àbí kíní kan ni? No. Epo pupa. Ẹni epo pupa tó bá fi jẹun. Ẹ dà mẹ́tẹ̀ẹ̀ta yìí sínú rẹ̀. Ẹni kó ń tọ̀ máa la. Anytime tó bá ti rọ̀ lọ́rùn. Kò bá jókòó kó àdújọ agbó kọ́lá. Kò bá wà ní party kọ́lá. Kò bá wà ní kó fẹ́ sùn lálẹ́ kọ́lá. Kò bá wà láàárọ̀. Anytime tó bá ti rọ̀ lọ́rùn ni kó máa la. Àmọ́ tí mo ní ìdọ̀rọ̀dọ̀ rẹ̀ ni pé bá mi share rẹ̀. Bá mi share rẹ̀ sí èèyàn ogún. Á dà fún ọ. Ikọ́ àwúgbẹ. Ẹni tó bá ní ikọ́ àwúgbẹ. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀.